Disease X is a term for a hypothetical illness, one that has not happened and is currently unknown. In the scenario, experts from around the globe are evaluating what would happen and what we would need to do in order to prepare for a virus that could claim up to 20 times more lives than the COVID-19 pandemic. In Davos, the Disease X scenario took center stage Wednesday. You may even call. Ó ṣeé ṣe kí àrùn tuntun míì gbòde láwùjọ àgbáyé tí orúkọ rẹ̀ ń jẹ́ àrùn X. Láìpẹ́ yìí ni àwọn olórí ẹ̀ka ètò ìlera ṣèpàdé pọ̀ ní Davos ní orílẹ̀-èdè Switzerland. Níbi ìpàdé náà ni wọ́n sì ti sọ̀rọ̀ lórí ìdí pàtàkì tó fi yẹ kí orílẹ̀-èdè àgbáyé ó bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ìtànkálẹ̀ àrùn míì tí orúkọ rẹ̀ ń jẹ́ X. Ṣáájú àsìkò yìí ni àjọ elétò ìlera lágbàáyé World Health Organization WHO ni wọ́n ti kọ́kọ́ ṣe ìkìlọ̀ wípé ìgbáradì fún àrùn yìí ṣe kókó kí ó má bàa dàbí àjálù àti ọṣẹ́ tí àrùn COVID-19 ṣe láwùjọ àgbáyé ní ọdún 2019 bí ó ṣe ṣe àkóbá ní ẹ̀ka ètò ìlera tí àwọn orílẹ̀-èdè sì pàdánù ọ̀pọ̀lọpọ̀ owó nítorí bí ó ṣe ṣe àkóbá fún ọrọ̀ ajé wọn. X ní orúkọ tí àjọ elétò ìlera World Health Organization WHO yà sọ́tọ̀ fún àrùn náà tí wọ́n sọ wípé ó ṣeéṣe kó tún tàn kálẹ̀ láwùjọ àgbáyé tó bá bẹ̀rẹ̀ sí ní kúrò láti orílẹ̀-èdè kan sí òmíràn. Àrùn X yìí wà lára àwọn àrùn tí àjọ WHO ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọdún 2018 léyìí tí ó túmọ̀ sí wípé ó ti wà ṣáájú àrùn COVID-19 gan. Àjọ elétò ìlera ti wá gbé ètò kan kalẹ̀ o tí wọ́n pè ní R&D láti lè bẹ̀rẹ̀ ìgbáradì fún dídẹ́kun àrùn náà. Ara àwọn ìdí tí wọ́n fi gbé ìgbésẹ̀ náà ni láti lè ṣe àyẹ̀wò tó tọ́ ní kíákíá, láti lè pèsè abẹ́rẹ́ àjẹsára ní wàràǹṣeṣà àti láti lè pèsè òògùn tó lè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó bá ní àrùn náà. Bákan náà ni láti lè dènà àjálù tí àrùn náà lè fẹ́ fà láwùjọ wa. Àrùn X náà ni àwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé ó lè mú oríṣiríṣi àwọn àmì jáde bíi àìsàn ibà, ìrora nínú iṣan ara, àárẹ̀ ara, ọrùn dídùn, ẹ̀yìn dídùn, orí fífọ́, ojú wíwú, kí èèyàn má lè wo ìmọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àìsàn ò ní ṣe wá o, kò ní ṣe nìkankan tó súnmọ́ wa. Ṣeun Adéoyè ló ń jábọ̀ o fún ìkànnì Jígí Alára tẹlifíṣọ̀n. We lost many people because we couldn't manage them. They could have been saved, but there was no space. There was no enough oxygen. So how can you have a system that can expand when the need comes?